Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, ẹ jẹ́ kí a gbàdúrà ayérayé nínú àwọn ọ̀run. Adúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà. Adúpẹ́ tí ẹ pa wá mọ́. Jẹ́ kí a rí èní ọjọ́ tí ó gbẹ̀yìn nínú oṣù keje, oṣù àṣepé. Adúpẹ́ ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mọ ẹ̀fẹ̀ ẹ̀nú dá wa sí o. Nínú òfin nínú ọlá ọmọ pàǹdọ̀rọ̀ wa ń dàgbà. Ògo ní fún orúkọ mímọ́ yín, agbẹ́yìn gan Ọlọ́run wa tí kò jẹ́ kí a dẹni àkọlẹ̀bò. Ògo ní fún orúkọ mímọ́ yín. A sì gbàdúrà wípé ẹ ò fún wa ní agbára láti borí ìfẹ́kùfẹ́ àti ìdánwò, àti pé ọ̀rọ̀ tí a ò gbọ́ lénìí yóò ṣe ọkàn àti ara wa ní rere, kò sì ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adébóyè kọ. Èní ọjọ́ ajé, ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje, ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù keje. Àkòrí: bíborí ìfẹ́kùfẹ́ àti ìdánwò. Bíborí ìfẹ́kùfẹ́ àti ìdánwò. Àkọ́sórí wa ní àwọn nínú ìwé Tẹsalóníkà kínní orí ìkarùn ẹsẹ̀ ìkejìlélógún. Tẹsalóníkà kínní orí ìkarùn ẹsẹ̀ ìkejìlélógún. Ẹ máa ta kété sí ohun gbogbo tí ó jọ ibi. Nígbà tí àwọn bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kínní orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàlá. Kọ́ríńtì kínní orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹtàlá, tí ó kà báyìí pé kò sí ìdánwò kan tí ó bá yín o, bí kò ṣe irú èyí tí ó mọ níwọ̀n fún ènìyàn. Ṣùgbọ́n Ọlọ́run ni Ọlọ́run, olódodo ni Ọlọ́run o, ẹni tí kì yóò jẹ́ kí a dán yín wò ju bí ẹ̀yin ti lè gbà á, ṣùgbọ́n tí yóò sì ṣe ọ̀nà àti yọ pẹ̀lú nínú ìdánwò náà, kí ẹ̀yin kí ó má bàa lè gbà á. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Kí ni ó ń darí rẹ láyé? Ṣé ẹran ara rẹ ni ó ń darí rẹ ni, tàbí ẹ̀mí Ọlọ́run? Nígbàkúgbà tí o bá gba ẹran ara rẹ láàyè láti fún ọ ní ìdarí, àbámọ̀ ni yóò já sí o. Ṣùgbọ́n tí o bá gba ẹ̀mí Ọlọ́run láàyè láti darí rẹ nínú ohun gbogbo, o lè fọkànbalẹ̀ pé ohun gbogbo yóò jẹ́ dáradára. Ìgbésẹ̀ àkọ́kọ́ láti borí ìfẹ́kùfẹ́ àti ìdánwò ni ìtẹríba fún Ọlọ́run, tí yóò fún ọ ní agbára tí o nílò láti lè kọjú ìjà sí èṣù, yóò sì sá kúrò lọ́dọ̀ rẹ, gẹ́gẹ́ bí ìwé Jákọ́bù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkeje ti sọ. Àmọ́ ṣá, ìròyìn ayọ̀ náà ni pé ìjólótìtọ́ sí Ọlọ́run kò ní jẹ́ kí ó fi àyè gba àwọn ọmọ rẹ̀ kí a dán wọn wò ju ohun tí agbára wọn lè ká lọ, láì ṣe ọ̀nà àbáyọ fún wọn. Nínú bíbélì kíkà wa sí òní, a rí i pé Ọlọ́run kò ní gbà kí a dán wa wò kọjá ohun tí a lè faradà, yóò sì mú ọ̀nà àbáyọ wá ní ìgbà gbogbo. Èyí jẹ́ ohun tó fini lọ́kàn balẹ̀. Nítorí ìdí èyí ni ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkejì àti ìwé Jákọ́bù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàlá ṣe gbà wá ní ìyànjú láti kà á gẹ́gẹ́ bí ayọ̀ àti ìbùkún nígbà tí a bá ń la onírúurú ìdánwò kọjá. Ìdí ni pé Ọlọ́run ń lò ó láti ṣe àṣepé sùúrù àwọn ọmọ rẹ̀, àti gẹ́gẹ́ bí ìdánwò ìgbéga fún wọn láti gba adé ìyè. Láì náání ìdánilójú òkè yìí ṣá, fún àpẹẹrẹ, bí ojú rẹ bá ti gbádùn mọ́ ìwòkuwò lórí amóhùnmáwòrán, ayélukára àti ní agbègbè rẹ, ó kàn ń fún ìfẹ́kùfẹ́ inú rẹ lágbára ni, tí yóò fi darí rẹ sí ọ̀run àpáàdì ni o. Má ṣe ṣubú sínú eléyìí. Tí o bá ti gba àwọn ìfẹ́ tí kì í ṣe ti Ọlọ́run láàyè láti wá àti gbilẹ̀ ní ọkàn rẹ, èrò ọ̀run, ìran àti ìmísí ọ̀run kò lè ráyè ní inú rẹ o. Tí o bá ti fi àyè gba ìwòkuwò láti gbilẹ̀ nínú ọkàn rẹ, èrò ọ̀run, ìran ọ̀run, ẹ̀mí mímọ́ kò ní lè ráyè ní inú rẹ. A rọ gbogbo onígbàgbọ́ láti fi ara wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ẹbọ ààyè mímọ́ tí ó ṣe ìtẹ́wọ́gbà sí Ọlọ́run. Tẹ́ḿpìlì Ọlọ́run ni ara wa jẹ́ o, kì í ṣe ohun ìran fún àwọn ènìyàn. Tí o bá yàn láti wọ aṣọ tí yóò mú ìfẹ́kùfẹ́ wá sí ọkàn ẹlòmíràn, o kò lè sọ pé ọmọ Ọlọ́run ló tún jẹ́ mọ́ o.
ṣùgbọ́n ìrísí rẹ ní ọwọ́ èṣù. Irinṣẹ́ ni ó máa jẹ́ ní ọwọ́ èṣù. Ẹnikẹ́ni tí ó bá bu ọlá fún pẹ̀lú ìmúrasí rẹ ni yóò pinnu ẹni tí òun ń sìn lóòótọ́ àti ní òdodo. Ọlọ́run sì pàṣẹ ohun gbogbo tí a nílò láti borí ìfẹ́kúfẹ̀ẹ́ àti ìdánwò nípasẹ̀ Jésù Kristi. Ohun tí a nílò ni láti tẹ̀lé àpẹẹrẹ rẹ̀. Ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 15 sọ pé a dán Jésù olórí àlùfáà wa wò ní gbogbo ọ̀nà, ṣùgbọ́n ó borí gbogbo wọn láì dẹ́ṣẹ̀ kankan. Ó sì tún wà lágbára láti dojúkọ èṣù àti láti lè borí ìfẹ́kúfẹ̀ẹ́ àti ìdánwò. Ó sì wà fún àwa náà ní agbára láti dojúkọ èṣù àti láti borí ìfẹ́kúfẹ̀ẹ́ àti ìdánwò. Hallelujah! Kókó àdúrà: bàbá jọ̀wọ́ ró mi lágbára láti borí ìfẹ́kúfẹ̀ẹ́ àti ìdánwò ní orúkọ Jésù. Bàbá yóò ró wa lágbára láti borí ìfẹ́ àti ìdánwò ní orúkọ Jésù. Bọ́kọ̀ bá lọ sókun tó bá lọ sí ọ̀sà, á padà sí èbúté. Bí tí a fi àdàgbà ètò ọ̀run kíkà àti ẹ̀rùn ṣíṣe kíkà àti èdè sí Olúwàbùkọ́lá aya kó tẹmọ sí ìyẹn rere ìyá àwọn ọmọ rere. Ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ni ó ka ọ̀run ṣíṣe ti èní. A kú ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ajé ti èní. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa la ògbólógbò oṣù àṣepé yìí kọjá. Bí ògo bá ti ń jẹ́ ti Ọlọ́run, ní ọ̀la ní ọjọ́ 1 oṣù kẹjọ, a ó wà láàyè, èmi náà yóò wà láàyè ní orúkọ Jésù. Ó dàbọ̀.